Whoa, that was intense, right? Who wouldn't dance to akpakpara? See, akpakpara is a type of drum by the Obaile people, right? That's our drum, right? You naturally dance when you hear akpakpara drum or the beat of akpakpara. So every town in Yoruba and every other part of the world, they have their history that shows where they are from, their peculiarities, things that make them tick, and Obaile is not left out. So Obaile have their history, their culture, their system of government that's dated back in the day. In fact, it's believed that the world began here. Right. So to tell us the story, the history of Obaile, we spoke with Chief Olushola Olubogi. Chief Olushola Olubogi is the Agbaki of Obaile, and Agbaki oversees all the festivals as in Obaile because he's the head of the Elegbe. Elegbe is a branch of the Oloba in council, right? So let's talk to Chief Agbaki about the festivals in Obaile. I'm for Orishirishi Odun Liloba. We have many festivals here. Báwo ni ọdún ọba ṣe ń wá? Báwo ló ṣe ń ṣẹlẹ̀? Ọdún mélòó ló wà lọ́ba? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè pé ọdún pọ̀ dáadáa nílùú Ọ̀bàìlé. Pẹ̀tẹ́ àwọn ọdún táwa yàn láàyò dáadáa ń sìn wọ́n lọ sí bíi 13. Ọdún àkọ́kọ́ ni Ubíhùn. Ubíhùn yẹn jẹ́ pé tí ọdún bá ti jọ, tá bá ti ṣọdún, the first àjọ àkọ́kọ́ nínú ọdún á jẹ́ Ubíhùn. Nígbà tí èèyàn ṣe ìdúpẹ́ ọdún, Ọlọ́ba á fi ṣe ọdún fún gbogbo àwọn ìjòyè àti àwọn ọmọ ìlú àti àwọn ìlú tó wà lágbègbè ẹ̀. Wọ́n á wá, wọ́n bá kábíyèsí wá ṣe ọdún ọ̀hún. Ọjọ́ ńlá wa máa fi ọjọ́ sí gbogbo àwọn ọdún tó kù gẹ́gẹ́ bí àjẹ̀jẹ̀, Ege, Ìtúgè, Àgbọ́n, Ìkúlẹ̀ Àgbọ́n, Àrégbé, Ìbọ̀kú Ọ̀dọ̀fin, Ìjẹ̀ṣu, Èsìbí, Ìdàgbàdé, Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ ńlá máa fi ọjọ́ sí. So I asked again, when do we even celebrate this Ubíhùn? Torí ọjọ́ mẹ́sàn-án la fi ń kà. Ọjọ́ tí ọjọ́ kẹsàn-án bá ti fall sí, bóyá wọ́n ṣe àjọ last ní on the 28th December. Wọ́n á kà 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5. On 5 yẹn ní Ubíhùn. Bóyá ó bọ́ sí on the 30, ọgbọ̀n ọjọ́ oṣù. Àtúnkàlẹ̀ on 30 yẹn, déètì tó bá ti bọ́ sí ní January wọ́n ní Ubíhùn. So ètò yẹn ti wà ń bẹ̀. Ó ti wà ńlẹ̀, kò gbogbo nǹkan Ọ̀bàìlé ló wà nínú ètò. A ṣe ń ṣe Ubíhùn báyìí. Ó wà títí di ọ̀la, àdèmàṣe ní January lágbára Ọlọ́run. Wọ́n fẹ́ pìpìà pé a fẹ́ ṣọdún wa, àwọn ọdún gbòógì tí ọba ní, àwọn ọdún Àgbọn, ọdún Ayérégbé, ọdún Èsìbí, gbogbo àwọn ọdún yẹn, gbogbo ẹ̀ ló jẹ́ pé kàlẹ́ndà yẹn bọ́n ẹni bí òyìnbó ṣe ní kàlẹ́ndà from January to December, bẹ́ẹ̀ ni Ọ̀bàìlé ṣe ní kàlẹ́ndà ọdún. Ìbẹ̀rẹ̀ ọdún Àgbàkin àtẹlẹgbẹ́ ló wà ń ṣàjẹ́, tó yẹ pé àwọn láṣẹ gbogbo ètò láti ìjòbì títí da ọdún Ògún.
So if we look at this festival, the Ubiun festival, so what can we even gain from it? Right? It shows planning. And every Oba Ile indigene should be proud of their heritage, because the ancestry, they have detail of everything that they do. But I failed to do something. I failed to ask, before Gregorian calendar, which was adopted in 1582, and before that time we have older ones like the Julian calendar, and which was way before 1582, we had Obaile, and they had been doing Ubiun at that time. So how did they determine the first Ajo of the year, since there was nothing like January? Then we went back to ask, and we got to know about how they calculate the first month of the year. They had Igiobi in Odomogun. Odomogun is the ancestral home where they do all this festival. So they had this Igiobi in Odomogun, and this once the Igiobi is ripe for harvest. I think I'm getting lost. I don't know how to say this in English. Let me say it in Yoruba. They will translate it for you. Right. One ní Igiobi kan ní Odomogun. Ní ìgbà tí igi obì yẹn bá ti so, tí wọ́n á ti fẹ́ kórè igi obì yẹn, wọ́n máa kó gbogbo èrè igi obì yẹn lọ sí ààfin. Ìyẹn ni wípé ọdún ti jọ. Tí wọ́n bá ti ṣe àjọ ní ọjọ́ yẹn, wọ́n á mú ìkan lára obì yẹn, wọ́n á fún olóyè kan tí wọ́n ti yàn láti máa bá wọn fi pamọ́. Wọ́n á fún olóyè yẹn. Tí wọ́n wá ka ọjọ́ 9, torí ọjọ́ 9 ni wọ́n máa ń ṣe àjọ. Tó bá tún fẹ́ ṣe àjọ míì tó ní ọjọ́ 9, wọ́n á tún mú obì míì, wọ́n á tún fún olóyè yẹn. Tó bá tún di àjọ míì tó tún ọjọ́ 9, wọ́n á tún fún olóyè yẹn ní obì. Ìgbà tí wọ́n bá ti wá ka obì yẹn tó bá ti pé, tó tún lọ sí ìdí igi obì yẹn tó tún ti jọ, tó tún fẹ́ ká èrè obì yẹn, ọdún ti jọ nìyẹn. Bí wọ́n ṣe ń mọ ìgbà tí Ubiun bọ́ sí nìyẹn. Ìyẹn máa fún wọn ní ètò láti lè mọ̀ pé àjọ báyìí ni a ṣe kí obì míì tó so, kí wọ́n tún tó ká obì míì. Ìyẹn ló máa ń bọ́ sí oṣù Òkúdù tó jẹ́ oṣù June, oṣù kẹfà, tó jẹ́ oṣù tí Yorùbá gbàgbọ́ pé ọdún bẹ̀rẹ̀, because June 3rd is the calendar year for the Yorubas. So that's how they determine when they do Ubiun. I think it's right to go to Ijobi after we've talked about Igiobi. Right, so good. Let's meet Chief Agbaki to talk about Ijobi. Ṣé rí Ijobi yẹn òun ni à ń pè ní àjẹjẹ. Ọjọ́ tí ọba ilé bá ti ń jobi ní gbogbo àwọn ìlú tó wà ní surroundings máa ń jobi, tó wà ní agbègbè ọba ilé pátápátá. Ẹ̀yin kan tẹ́ sọ ni pé ọba ló kọ́ máa jẹ obì. Òun lá jobi, ibi gan láti máa sọ fún wọn pé ọjọ́ báyìí ni Ijobi jà. Ṣé ẹ mọ obì táwọn olóyìnbó ń pè ní kólà? Òun náà ní èèwọ̀ tiẹ̀. Gẹ́gẹ́ bí àwa tá jẹ́ aláwòrán. Ó lọ́jọ́ tá máa ń jẹ obì. Tá bá máa jẹ obì báyìí nínú ọdún yìí, ní ọdún tó ń bọ̀ tó bá ti bọ́ sí January gbàrà, a gbọ́dọ̀ jẹ obì tuntun. But ó dùn wọn tán tá ti rí nínú ọdún yẹn táwọn ìyá wa ti fi pamọ́ yẹn, òun là máa jẹ. A gbọ́dọ̀ jẹ tuntun yẹn. So tá bá ti wá ṣe àjẹjẹ yẹn tán pè ní Ijobi yẹn. Àkọ́kọ́ ní ọjọ́ àjọ ìlú tó bọ́ sí àjọ ẹ̀yà rẹ̀, wọ́n kọ́kọ́ fi obì tán tí là, wọ́n fi sí àjọ. Òun náà fi ṣàdúrà tá ń là sí Olúayé ọmọlẹ̀ tán sì ní ọ̀dọ̀ wa bí. Tó bá ti lá obì yẹn, ìyẹn ti so. Ọjọ́ kejì àwọn ìyá elége, àwọn ìyá onímọ̀lẹ̀ yẹn, wọ́n á jó, wọ́n á náà káàkiri ìlú, wọ́n á kọrin pé
ìṣèjọbi o iyeye límòjọbi iyeye pé ọjọ́ yẹn ìyá ti jọbi ìyẹn ìyá Ògbó ó ti jọbi that very day. wọ́n á kọrin yẹn ráńdì ìlú. ṣe ìgbà wo náà máa ń ṣe ìjọbi yẹn wọ́n máa ń ṣe ní June nínú oṣù kẹfà ọdún. Nínú oṣù kẹfà ọdún náà máa ń ṣe. ṣé ó ní àwọn ìdílé tó ń ṣe ìjọbi àbí gbogbo ìlú ló ń ṣe ìjọbi bíi Ubíhùn Ọlọ́ba nìkan ló ń ṣe Ubíhùn òun nìkan ló ní Ubíhùn. àwọn ìlú wa ń bá Ọlọ́ba ṣe Ubíhùn even àwọn ìlú tó wà ní agbègbè yìí wọ́n á wá bá Ọlọ́ba wá jẹun wọ́n á mu. One thing that we can't take away from these people is their commitment to what they believe in. You see, they wouldn't eat new obi until they have given it to Eyegbo, which is their ancestry, right? And this shows discipline and commitment to what made them Obaile indigene. All right, so the take home for every one of us as indigenes or as lover of culture and history is we should be disciplined. Whatever we commit to, we should be ready to commit to it fully. And that's what this Ijobi is all about, the commitment to the purpose. And this will take us to the next festival, which I love so much. You know, it's an interesting festival, at the same time fascinating. Let's talk about Ọdún Àgbọ̀n. Ẹ̀rí ọdún Àgbọ̀n yẹn ó jẹ́ ọdún kan tó lágbára nílùú Ọ̀bà tó jẹ́ pé kò ṣeé má ṣe ni. Ó tún yàtọ̀ sí àwọn ọdún tó máa ń ṣe ní àwọn ìlú míì tó jẹ́ pé wọ́n ṣe àkójọpọ̀ ẹni bẹ̀tẹ̀ ọdún Àgbọ̀n ìṣẹ̀lẹ̀ ni tí àwọn olóyìnbó pè ní event. Ìṣẹ̀lẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni lásìkò ọba kan so láàrin òun àti ẹrú ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tó di pé ìjà ṣẹlẹ̀ òun ló di ọdún díẹ̀ ní so tàbá ní ká máa sọ lọ àmá sọ lọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ sọ díẹ̀ mbẹ́. See, at this point, I was curious because I didn't want to miss out, and I don't want you to miss out of the story behind Àgbọ̀n. Why do we even celebrate it? Ṣé ìṣẹ̀lẹ̀ yẹn ó jẹ́ fún ẹ̀yin àgbà bí ó jẹ́ nǹkan tí a lè mọ̀ pé ìdí tá kò fi ń ṣe ọdún yìí nìyí, kí ni ìtumọ̀ ọdún yìí? Ṣé rí ọdún Àgbọ̀n rẹ mo ṣe sọ lẹ́yìn Àgbọ̀n fúnra yẹn èèyàn bíi tiwa ẹni. So kì í ṣe àgbọ̀n. Kì í ṣe àgbọ̀n irú eléyìí tẹ́ ń wò lọ́ọ̀kan yìí. Kì í ṣe àgbọ̀n èèyàn bíi tiwa ẹni àgbọ̀n yẹn. Àgbọ̀n kékùkù lórúkọ ẹ̀. Àgbọ̀n kékùkù lórúkọ ẹ̀. Òun ni olórí ẹrú ọlọ́ba. Tí àwọn òyìnbó ń pè ní slave. So ó ti pẹ́ ńlé. Ó ṣe àṣemáṣe pẹ̀lú ìyàwó ọba. Àṣírí tú. Láyé ìgbà yẹn tó bá dẹ̀ ṣerú ẹ̀ pẹ̀lú ìyàwó ọba wọ́n máa ń pa ni. Òun náà dẹ̀ ti jẹ́ ẹni tó gbọ́n. Ṣé nǹkan tí mo sọ yé yín ó lọ́gbọ́n ó mú àyínìke ó mú àyínìpadà ó fẹ́ bọ́ sá. Wọ́n ní kí oníbẹ̀ẹ́dó wọ́n ń pe olóyè yẹn ní oníbẹ̀ẹ́dó ń gbà yẹn wọ́n ní kó pa. Oníbẹ̀ẹ́dó gba àbọ̀dé. Ó ṣe bẹ́ẹ̀ ni pé òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹrú yẹn fẹ́ bọ́ sá. Ibi tí Àgbàkín ti kọ́ mi nìyẹn. Àgbàkín ló wá lọ pa Àgbọ̀n kékùkù yẹn. So kó tó di pé wọ́n pa yẹn àìmọye ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ ìjìnlẹ̀ tán ti fi bára wọn jà tá a lè sọ lórí afẹ́fẹ́. So ìgbà tí Àgbọ̀n kékùkù yẹn wá rí i pé
ẹni tí máa borí òun wá fi àwọn àdéhùn kan sílẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ pa mí o tẹ́ bá ti pa mí every year obìnrin ò mà ní lóyún nílùú yín o ẹran ò ní ké bí ẹran eku ò ní ké bí eku àìrójú ara ìyá kan máa ṣẹlẹ̀ kò ní sí gbádùn so bó ṣe fẹ́ wọlẹ̀ àgbàké bẹ́ orí ẹ̀ ó gbé sínú ìgbá ó gbé wá sílé fún kábíyèsí ó gbé lọ sígbó olúwayé so wọ́n dẹ̀ ṣe yẹn tán oníkálukú ń ṣe tiẹ̀ after bí some years wọ́n rí pé nǹkan ò rí bó ṣe yẹ kó rí mọ́ wọ́n á gbé fájọlẹ̀ wọ́n ní ẹni tẹ́ pa lọ́jọ́ sí kò jẹ́ kí ìlú sí mi àfi tẹ́ bá tún lọ tún pa. ṣe ìdí tán fi ń pa àgbọn nìyẹn. yes ìdí tán fi ń pa àgbọn nìyẹn so ìgbà tán máa débẹ̀ nǹkan tán bá níbi tó wọlẹ̀ sí yẹn wọ́n tún bẹ́ orí ẹ̀ wọ́n á fọ̀pá so every year alágbọ́dọ̀ lọ síbẹ̀ yẹn ká máa bẹ́ pa kínní yẹn ká máa fún kábíyèsí. gbogbo ìlú ló ń ṣe ọdún àgbọn. irọ́ o àwọn ìlú tó kàn ní àǹfààní díẹ̀ láti ṣe kò bára mu. ní ọba ṣé gbogbo ìlú. gbogbo ìlú ọba ló ń ṣe ọdún àgbọn. àwọn ọmọ ọba tó wà ní ìlú tó jìnnà gan wọn á wá sílé dá period wọn á wá bá wa ṣe. ṣùgbọ́n mo gbọ́ pé ní ọba wọ́n máa ń nígbà ọdún àgbọn wọ́n máa ń na ara wọn. ṣẹ̀rí nínà yẹn à kì í ṣe ọdún ẹgba lọ́ba ilé ó ní àwọn ìlú tó ń ṣọdún ẹgba but a fi kíní ẹ̀ ń gáìdì àwọn èèyàn tá a bá ti fẹ́ lọ síbi tá a ti fẹ́ lọ pa àgbọn yẹn ṣé mọ̀ pé nígbà tí àgbàké pa wá yẹn ó ní àwọn ìṣúra náà tó mú dání ó ní àwọn agbára tó mú dání so every year táwa náà bá ti fẹ́ lọ pa àwọn agbára yẹn gbọ́dọ̀ wà pẹ̀lú wa so tá a bá ti mú agbára yẹn kọjá bóyá a mú nǹkan láti ilé yìí a lọ síbi a fẹ́ lọ mú nǹkan kan wá ó dìgbà tá a bá mú kinní yẹn padà kí obìnrin tó bá fẹ́ bímọ kó tó gba abẹ yẹn kọjá so wọ́n á fi ẹgba yẹn wọ́n á fi gáìdì ọ̀nà pé kí ẹnì kankan má kọjá nígbà yẹn. ní ọdún àgbọn ṣé wọ́n máa ń kọrin àbí ṣé wọ́n máa ń kéwì nígbà tí wọ́n bá ṣọdún. wọ́n máa ń kọrin orin pọ̀ tá a máa ń kọ dáadáa ká sọ pé olípo kírípo àìrà àpéjọ òkèjọ òsùn èèfò yẹ́lú àìrà àpéjọ òkèjọ òsùn àti máa ń kọ orin míì pé ọ̀pẹ̀ kékeré òde iye mọ́yá aṣòro ilé eléré yìí ò mọ̀yá aṣòro elédè ẹ̀ pọ́nyìn mọ́yá aṣòro ilé eléré yìí ò mọ̀yá aṣòro. ẹ ṣé bàbá. tí ọdún àgbọn bá ti ku ìtàdógún eléyìí táwọn olóyìnbó ń pè ní 17 days. so èmi gẹ́gẹ́ bí àgbà kí n máa kó àwọn òjòyè tèmi dání a fún àwọn ìlú lákíyèsí pé ọdún jọ ọba tó káàṣòro ọdún mọ̀jọ ọba tó káàṣòro ọdún jọ ọba ó tó káàṣòro so ọdún jọ is time for us to make festival. ṣe understand me. So we notice them notice wọn round the community káàkiri gbogbo ìlú yìí a sọ fún kábíyèsí a sọ fáwọn ìjòyè so wọ́n á ti mọ̀ pé ọdún ti kù 17 days. So ẹ̀yin lẹ máa kà á láti jẹ́ kán mọ̀ pé ọdún ti fẹ́ jọ o. You will agree with me that this is an interesting story, and part of the purpose of this story or this documentary is to have a take home from this festival. So this festival was celebrated, or is still being celebrated, out of fear for what will happen, right, if we don't celebrate it. And it was born out of someone who became so familiar with authority and abuse privilege. The Agbonke-Kuku, right? Because why would you sleep with your master's wife? Right? And he misbehaved. And the other part of it is that the Oloba acted to the extreme by saying the slave should die. Right. So two things.
someone who uses power to the extreme, and another person who abused power. So what's our take home as lover of culture or Obaile indigene? Don't be too familiar with power that you abuse it. Another festival that we need to talk about is Airigbe. This Airigbe festival is huge and is big in Obaile. Why do we even celebrate Airigbe? Where did it come from? Right. And we have Chief Kole Fagbemi to take us through the journey of Airigbe and why we celebrate it. So, let's go to Airigbe. Ọdún Airigbe ọdún pàtàkì ni nílẹ̀ Ọbailé. Ṣùgbọ́n ọlọ́ba ló ní Airigbe fún ara ẹ̀. Yan ọba máa ń fọ̀ yàn dá Airigbe sílùú dèèyàn lọ́ba, kò sẹ́ni tó ń ṣe Airigbe lẹ́yìn lọ́ba àfẹn tó máa bá ṣe. Ọlọ́ba ló nìkan ní Airigbe fún ara ẹ̀. Nígbà wáṣẹ̀ kárúkọ́dún yẹn ó tó wáyé, ọmọ ọlọ́ba kan ọlọ́ba bá wí. Ó sì wá bá ọmọ ẹ̀ wí nìyẹn. Oko ni wọ́n máa ń dá ló jẹ́ iṣẹ́ tó ń yàn láàyò, iṣẹ́ oko, iṣẹ́ agric, iṣẹ́ oko náà yàn láàyò. Yàtọ̀ sí yẹn wọ́n tún máa ṣe iṣẹ́ awo. Ọmọ ọlọ́ba tí wọ́n bá wí tọ́lọ́ba bá wí yẹn, sọ pé èèyàn máa ń bọ́ ọmọ náà wí. Bó ṣe bínú tí ò wá sílé nìyẹn tó padà lọ sówó tó lọ sùn sí oko. Oko tó wá lọ sùn sí, iná tí wọ́n ń dá tí wọ́n fi ṣe iṣẹ́ tí wọ́n fi dáná oúnjẹ kò ṣe mú àìrí tí wọ́n ṣe síbẹ̀ nìyẹn. Àìrí hot. Bó ṣe mú nìyẹn tó jó. Ọmọ ọlọ́ba ó dàbí pé ilé tí wọ́n sọ pé ilé fún ta déjì ọdún ọlọ́ba nìkan ni ọ̀fọ̀ ló ṣe ọlọ́ba. Nígbà tó mọ ọmọ yẹn jó, àìrí yẹn ń dẹ̀ jó. Ọmọ yẹn jó mọ́lé. Jó mọ́ àìrí yẹn. Ọ̀fọ̀ wá ṣe ọlọ́ba. Wọ́n ní kí láti máa ṣe. Ìgbà tí wọ́n sọ pé báyìí tí ọlọ́ba gbọ́ pé báyìí ó láìrí òun gbé náà nìyẹn, kò wá lọ sóko. Ó láìrí òun gbé náà nìyẹn. Ìgbé tí ọdún Airigbe ti ṣẹlẹ̀ nìyẹn. Wá ṣe wá pẹ́ ló wá bẹ̀ sí wo pé ọlọ́ba jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ ọmọ yẹn. Wọ́n á ní kí lòun máa ṣe láti mọ̀ta láìsí ọmọ yẹn. Wọ́n ṣe bẹ̀ sí ṣe ọdún Airigbe. Kì í ṣe kí wọ́n dédé ń ṣe lásán, wọ́n tún gbé fátẹ́sì o. Wọ́n ní kí wọ́n máa dín àkàrà, wọ́n tún máa ṣe bí ìran. Wọ́n ṣe pé àwọn Muslim máa dín àkàrà fún òkú bàbá àti ìyá wọn tó bá ti kú. Wọ́n ní kí wọ́n máa dín àkàrà láti máa fi ṣe sàrà fún ọmọ yẹn. Bí Airigbe ṣe wáyé nìyẹn. Ó dàbí ọdún ìrántí. Ọdún ìrántí fún ọmọ ọlọ́ba tó jó mọ́ Airigbe yẹn. Ọdún ọlọ́ba ni. Ní ọlọ́ba nìkan ló ní, wọ́n bá ń ba ṣe ni. Wọ́n máa ń bá ọlọ́ba ṣe ni, kò sẹ́ni tó wọ́n dá Airigbe ṣe lẹ́yìn ọlọ́ba. Tí wọ́n dé lè nìkan ló lọ́dún ẹ̀. Ìlú wa máa ṣe. Bí ọlọ́ba kan bá gbéṣẹ̀ tán tí ìjẹ̀mí wọ́n á máa ṣe. Wọ́n á máa ṣe arúgbó. Wọ́n máa ṣe. Ṣùgbọ́n a kì í dá Airigbe ṣe lẹ́yìn ọlọ́ba. Wọ́n máa ṣe, ó ti bọ́ sí community nígbà tó. Ó ti bọ́ sí ọdún ìlú. Nígbà tó jẹ́ gbogbo ìlú ló bá ń ṣe. Ó lẹ́yìn àgbọn. Bíríjẹ̀tì á tún wà ń bẹ̀ gan tó jẹ́ ọmọ ọlọ́ba yẹn, wọ́n á tún ṣe fún. Á tún ṣe ọdún tí bàbá yẹn ṣe lójú ẹ̀yìn á tún ṣe nígbà tó wà lórí àpèrè. Among many festivals that they do in Obaile is ACB and Ijeshu. You see, ACB and Ijeshu, I merged them because they're more or less the same. ACB, bẹ́ẹ̀ ni. Ọdún ACB. Ọba ló lọ́dún ACB. Ọdún ACB tí wọ́n ń ṣe yẹn just to láti fi dá ṣe àpètè ìlú míì tí wọ́n bá ti ń ṣọdún Ìjẹ̀ṣu, ẹlòmíì lè pèsè ní adé, wọ́n á ṣe ACB ní ọdún Ìjẹ̀ṣu l'Ọbailé. Òun náà bí eré Ìjẹ̀ṣu. Ṣọ̀rọ̀ mi yé yín. Ọlọ́ ayé wọ́n dẹ̀ ń jó ACB fún.
àti Èyí Ògbòho. Èyí Ògbòho yẹn jẹ́ ìmọ̀lẹ̀ Olúayé yẹn gan-an lórí ìmọ̀lẹ̀ ọba ilé. So tá bá ti jẹ́ pé àwọn tí Christian bá fẹ́ gbàdúrà wọ́n gbàdúrà sí Ọlọ́run Jésù Kristi bẹ̀tẹ̀ ọlọ́ba àwọn ọba they believe in Olúayé àtọ̀rẹ̀ṣà àgbà àrẹ̀ṣà ọlọ́ba ọ̀rẹ̀ṣà ọlọ́ba àtọ̀lúayé ni ọba máa ń gbàdúrà sí. Iṣu tó bá dẹ̀ ti gbìn tó bá dẹ̀ ti ta òun ni ayẹyẹ tẹ̀síbí yẹn pé àfiṣọdún oríkádún pé ìṣòwò dá lọ́dún yìí o àtún rúbọ fún àwọn ọmọlẹ̀ tí ṣe ń pé àsọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n sọ̀rọ̀ ọjọ́ ọdún àkọ́kọ́ Òbíhùn ọlọ́ba ló ń ṣe ọjọ́ yẹn là ń sọ pé wọ́n lọ yánko ìwọ tó fẹ́ yánko gbà ó jẹ́ ọ̀kan ló lọ ṣánbẹ̀ ò ti mú kọ ọdún yẹn nìyẹn ṣọ́rọ̀ mi yé yín ìgbà tí iṣu yẹn bá rẹ̀ ti gbó ta fẹ́ ṣèjẹ́ iṣu oníkálùkù àwọn ọmọlẹ̀ wọn yẹn làwọn aláwòrán á tún lọ sáàfù ṣàò á lọ sí gbó Oyinlẹ̀ àrò á lọ sí ìlú Èyí Ògbòho ọjọ́ máa lọ sójú Oyinlẹ̀. Ọdún Ìjẹṣu àti ọdún Èsìbí ṣe ìkànnì méjèèjì ìkànnì méjèèjì Èsìbí á wá lè ní. Èsìbí ni ijó tó ń jó ẹni ijó tó ń jó Ìjẹṣu náà. A lè sọ pé Èsìbí ni ijó ìṣe. Ijó Ìjẹṣu lèsìbí wà fún. Wọn ọjọ́ tí wọ́n ti lọ dáṣu láti ń dáṣu wọ́n á jẹṣu lọ́la ìníbẹ̀ gbogbo oníkálukú á mú ìyàwó àtọmọ lọ sókun wọn á lọ kóṣù tó wọ́n á jẹ lọ́la kó tó di pé wọ́n kó wọlé Èsìbí ògùdọ̀ rí Èsìbí ògùdọ̀ rí iṣu tuntun wọ́n á jẹ́ kí Èsìbí lọ tán kó tó di pé wọ́n kó wọlé àbí wọ́n ti kọ́kọ́ kó wọlé kí Èsìbí tó dé wọn ògùdọ̀ rí iṣu tuntun yẹn láì jẹ́ kí wọ́n lọ sí gbọmọlẹ̀ tán dé ṣọ́rọ̀ mi yé yín. So àwa ẹlẹ́gbẹ́ gangan a kì í jẹṣu lọ́jọ́ yẹn torí àwa náà sì níbi tá a gbọ́dọ̀ lọ sí ó dalẹ́ ọjọ́ yẹn alẹ́ Èsìbí yẹn ká tó wá sí ìgboro ọba a lọ sí du Èkó a lọ sí Òtàmọ́ a lọ sí du Ìsàlẹ̀ ó wá ní àwọn ọmọlẹ̀ náà kan tá a lọ sáàfù ń bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ọdún oríkádún pé ká ṣọpẹ́ lọ́wọ́ àwọn ìmọ̀lẹ̀ wa pé ìṣó wa dá lọ́dún ní o aṣọ oríkádún o iṣẹ́ wa ò bọ̀ sásán o à ṣe yẹn ọ̀gbà ńlá tó fi wá jòkó lọ́jọ́ kẹta àṣẹ ìwà jẹ́ṣu. So Èsìbí and Ìjẹṣu they are one. As we move to the next story, which is Idagbade. This is a festival that has to do with a lot of planning also that actually showcase how well we plan as Obale indigene. And Chief Agbakin will put us through on that again. Ṣẹ́rí Ìdàgbàdé yẹn dà ń pé tá a bá ti ṣe ọdún àìrégbé wọn kì í lu ìlù lọ́ba ilé mọ́ ìlù tó bá ti lójú méjì bí gángan bí gángan bí bàtà bí ìbẹ̀m̀bẹ́ wọn kì í lù lọ́ba ilé ó di ọjọ́ tá a bá ṣe Ìdàgbàdé yẹn ni pé ọdún ti parí àwọn abọ́ tá a fi ń ṣe oúnjẹ ọdún wọ́n tún kó pamọ́ di ọdún tó ń bọ̀. Ọjọ́ yẹn la máa ja ìjàkadì a fún èkùtù wọ́n pe kíní ẹlẹ́kùtù eléyìí táwọn òyìnbó wá fi ṣe trumpet láyé táwa èkùtù ní tiwa èso ni tó máa ń gbìn báyìí á gùn báyìí so òun la fi ń ṣe èkùtù yẹn. ìgbé ètò wà fún gbogbo ọdún ètò wà fún gbogbo nǹkan tí ìlú ń ṣe láti bẹ̀rẹ̀ dópin. Ní gbogbo agbègbè yìí kò sí ìlú tó ní ètò tó ọba ilé. Gbogbo agbègbè even gbogbo agbègbè Ondo State pátápátá nílẹ̀ Yorùbá gan nílẹ̀ Yorùbá àwọn ìlú tó ní ètò tó ọba ilé mi ò mọ̀ because àwọn baba ńlá wa so perfect gbogbo nǹkan ìlú yìí ó tẹ̀léra wọn kò sí orin ẹyọ kan tí ìlú yìí kọ tí ò nítumọ̀ kì í ṣe pé kákan déédéé jókòó kákan kọrin pé ọdún kan tá a bá sọ pé ọyìn ìṣọlọ́ba ò dáyé o ọyìn ìṣọba ṣẹ̀rẹ̀ lé o tó máa wo orin yẹn
ọjọ́ tó yin yẹn kọ́kọ́ máa wáyé àwọn ọmọ ìlú ti ń jó wọ́n ti ń yọ̀ so ẹni tó ń kọrin yẹn wá wo ẹ̀gbẹ́ báyìí ó wo kábíyèsí ó rí pé inú ẹ̀ dùn ó wá kọrin fún pé ọyìn iṣẹ́ ọlọ́ba ò dáyé o ọyìn iṣẹ́ ọba ṣe eré ó wá dìde ó wá ń jó ọjọ́ méjì lọ́lọ́ba ń jó ọjọ́ àgbọn ọjọ́ àìrégbé ọlọ́ba kì í jó lójú èèyàn kó kàn déédéé jáde síta pé bóyá wọ́n ń ṣe patí kó máa jó ọba ìlú ò kì í jó kò dẹ̀ kì í lọ patí bí àwọn ọba yòókù á máa lọ patí torí kò gbúdọ̀ jó lọ́jọ́ ọdún ẹ̀yẹn lọ́jọ́ ọdún àgbọn àti àìrégbé á jó sí àpàpàrà á dẹ̀ jó sí ọ̀ṣàkà ọ̀ṣàkà yẹn la máa ń lò lọ́jọ́ àìrégbé ọ̀ṣàkà yẹn ọjọ́ kan yẹn ló máa ń jáde ọjọ́ àìrégbé nìkan ló máa ń jáde lọ́sàn-án lọ́dún. So you see that every festival in Nobaile has their own method and planning. Idagbade is like the pinnacle of the festivals in Nobaile, and one thing we cannot take away from Oba is the planning and the methods with which they do their festival, and this is something that every Obaile indigene should imbibe as they live their life, plan every detail. That's what your ancestors did. And that's what we are talking about it now. So now we're going to be talking about the system of government in Nobaile. We'll be meeting with Chief Olushola Olubogi. Chief Olushola Olubogi is the Agbakin. And Chief Kole Fagbemi, which is the Chief Ologunde of Obaile. And Mr. Idowu Fagbayibo, who is the historian. He knows so much about our collective history. So in Oloba in Council, we have the Iare, we have the Ikomo, we have the Elegbe, we have the Egiri, we have the Ejwa, and all sorts. These people, these trees have their peculiarities in the administration of the Oloba in Council. Agbakin, for example, heads the Elegbe unit of the palace. So let's listen to Chief Agbakin as he talks about Elegbe, and thereafter we listen to Chief Odo as he talks about the Ikomo. Àwọn wo ni Elegbe? Kí ni àwọn Elegbe máa ń ṣe ní ààfin Ọlọ́ba in Council? Kí ni nǹkan tí Elegbe jẹ́? Ẹ ṣé. Kò sí gbogbo nǹkan tó ń ṣe ní Ọbaile. Elegbe ló wà ní ìkíà ẹ̀. Wọ́n bá fẹ́ jẹ ọba ni, wọ́n bá fẹ́ jẹ oyè ni, wọ́n bá fẹ́ ṣọdún ìbílẹ̀ ni. Ẹnìyẹn gbọ́dọ̀ gba ọ̀dọ̀ Elegbe kọjá kó tó débi tó ń lọ. Wọ́n bá fẹ́ ṣọdún ìbílẹ̀, Elegbe ni ló wà ní ìkíà ẹ̀. Gbogbo òrìṣà tó wà ńlẹ̀ Elegbe ló wà ní ìkíà ẹ̀. Àwa là ń bójútó gbogbo nǹkan wọ̀nyẹn. So Elegbe ó jẹ́ kókó kan nílùú Ọbaile tó jẹ́ pé kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Tí ẹnì kankan ò lè sọ pé kí ni tí wọ́n ti jẹ́. Tẹ́ bá fẹ́ gbọ́ èdè ìjìnlẹ̀ ní ìlú Ọbaile tó bá gba ti Elegbe, ẹnìyẹn kàn gba Ọbaile kọjá ṣá ni. Ọmọ Ọbaile tí ò bá ṣe Elegbe, tí ò ṣe Ìgìrì, tí ò ṣe Elegbe, ó kàn gba Ọbaile kọjá ni. Torí kò lè mọ nǹkan tó ń pè ní Ọbaile. Ní gbogbo ìlú, Ọbaile yàtọ̀ sí àwọn ìlú yòókù. Because of àwọn èèwọ̀ tá à ń wọ̀ ó pọ̀. So tó bá dẹ̀ bí ẹ sí ìlú, Ọlọ́run á perfect ẹ láti lè máa fọ́ sí kankan náà. Kí wá ni àwọn wo ni olóyè tó wà ní Elegbe? Kí ni ẹ ń ṣe fún ní Ọlọ́ba in Council yàtọ̀ sí pé àwọn èèyàn ń gba ti gbogbo àwọn ọmọ ọba ní Elegbe? Kì í ṣe gbogbo àwọn ọmọ ọba, àwọn tó bá ti darapọ̀ mọ́ wọn. Tẹ̀yin bá fẹ́ darapọ̀ mọ́ wa báyìí, à gbà yín, welcome, torí ọmọ Ọbaile ni yín. Àlejò ò lè wọ Elegbe because àṣírí gbogbo ọba. Ọ̀dọ̀ àwọn Elegbe ló wà. Kí la máa pe àwọn Elegbe yẹn ní ààfin? Kí ni àwọn ni wọ́n? Aláwòrò ni wọ́n ń pè wọ́n. Aláwòrò. Iná wà ní ìṣàkóso àwọn nǹkan àṣírí ọba. Bẹ́ẹ̀ ni gbogbo ìṣẹ̀ǹbáyé gbogbo ọba, àwọn ló wà ní ìkíà. Àwọn olóyè wo ló wà ní abẹ́ yín ní Elegbe?
ẹni tó ń tẹ̀lé mi ni ṣìfẹ́ lẹ́jọ̀ka ṣìfẹ́ ọlọ́mọfẹ́ àwọn yẹn ni àgbà ẹlẹ́gbẹ́ ṣìfọ́ lẹ́sìkín ẹlẹ́kìràn lápá àlàáfíà mi ṣìfọ́ ológodò ṣìfọ́ ológùndé eléfòṣán olésùnlá and others bẹ́ẹ̀ wọ́n pọ̀. Ní ègìrì elégìrì ni olórí àwọn ègìrì tá bá sọ pé ṣìfọ́ ègìrì elégìrì ẹ ti mọ̀ pé òun ni leader wọn. òun ni ó jẹ́ elégùn ni olórí òun náà ní àwọn olóyè lábẹ́. sórí administration ọba ilé ó tún wà láti múlẹ̀ ṣe bí ọba ilé ṣe yan ìyá rẹ̀ tó yan aláwòrò tó yan àwọn aláwòrò yẹn ni àwọn tó mọ́lẹ̀ gangan àwọn tó ń ṣe aṣojú ọlọ́ba nídìí mọ́lẹ̀ náà ń pè láláwòrò ọba ilé ní ààrẹ ó ní ìkòmọ̀ ó ní ẹlẹ́gbẹ́ ọ̀tún ọlọ́ba ní ààrẹ òsì ọlọ́ba ní ìkòmọ̀ ẹlẹ́gbẹ́ ní àwọn sójà tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ àṣeyọrí ọlọ́ba kùdẹ́kàtú ọlọ́ba gbogbo nǹkan tó bá wáyé àwọn ẹlẹ́gbẹ́ tó lórí wọn jẹ́ àgbà akin. bí ẹlẹ́gbẹ́ báyìí ẹ̀yin náà tún ní àwọn èèyàn ẹ tún ní àwọn ìjòyè tó ń yí yín ká ẹ̀yin lẹ máa gbé ọ̀rọ̀ wọn lọ síwájú ọlọ́ba. àgbà akin lápè tá a sọ fún nǹkan báyìí àgbà akin á dẹ̀ tún pé àwọn ẹlẹ́gbẹ́ gúrùpù tún wà láàrin àwọn ẹlẹ́gbẹ́ headed by àgbà akin. Let's talk about the kingship in Obaile. They have two ruling houses, and we have our elders to talk about these ruling houses. Let's listen to them. Báwo la ṣe yan ọba ní ọba? Ní ìdílé mélòó ló ń jọba? Ìdílé méjì. Akáyédú àti elégbèje Ògbò. Àwọn ìdílé méjì tó wà nìyẹn. Àwọn ìdílé méjì yẹn ló wà ní branch àwọn Aládéṣayé, Òtútù bí Ọ̀ṣun, Orí Oge, ṣé ọ̀dà sàmbẹ̀, but two ruling house. Akáyédú ni ọlọ́ba àkọ́kọ́. ọlọ́ba àkọ́kọ́ gan-an. Ṣùgbọ́n ṣe ń pé kò sí bó ṣe lè rí. Èèyàn á ní nǹkan tí ò bá ti dáná kì í bá èèyàn dù. Ó níbẹ̀ sí léèyàn mọ́ra. Nú pé kí wọ́n léèyàn mọ́ra ni elégbèje Ògbò ti jáde. Ara ọmọ ọlọ́ba náà ni. Ṣùgbọ́n ó wá jẹ́ bó ṣe jẹ́. Kì í ṣe pé ṣe ń pé èèyàn kì í lápá bàbá kó mọ̀ ní tìyá. Kì í ṣe Akáyédú ló ní apá ìyá o, kò ní ìyá o, ẹnìkan ò bí, kò dẹ̀ bí ẹnìkan ó bímọ nígbà tó dé ṣùgbọ́n kò sẹ́ni tó bí. Ọlọ́ba òkìkí ṣe ọmọ àtọ̀run ọmọ iye bí ọmọ ibà bí òun lè jẹ́ bà. Tàbá dẹ̀ fẹ́ ìjọba ọlọ́ba ìlú, I walk through the oracle Ifá. Wọ́n skyne àwọn ọmọ ọba, wọ́n lè jẹ́ 10, wọ́n lè yọ àbí mẹ́ta nù mẹ́ta yẹn, wọ́n lọ gbé fátẹ́. Ilé tí fáì bá ti dá, wọ́n bẹ̀rẹ̀ ètùtù fún. Torí láyé òde ni a rí pé akọ̀ndẹ̀dẹ̀ rí announcement lórí pépà pé wọ́n ti jẹ ọba. Kò sẹ́ni tó lè jẹ ọlọ́ba bẹ́ẹ̀. Ní gbogbo ìlú gọ́vùnà kan lè dédé gbé adé fún ọlọ́ba, wọn ní jẹ́ kó wọ bí o. Ó níbi tá ti lọ jẹ ọba, ó dẹ̀ ní àwọn processing, àwọn ìlànà tá gbà kó tó di pé ó jọba. Kò sí ẹnikẹ́ni tó bá fẹ́ jọba sí ìlú ìbáyìí tí ò bá jẹ́ pé kò tí play any part nílùú ìdí tí ò sí ní campus kan, kò sí lẹ́lẹ́gbẹ́, kò sí lẹ́gìrì, kò sí. Àkọ́kọ́ wá joyè sí under Àgbàkin. Àkọ́kọ́ wá tó bá ti ìwọ ló fẹ́ fi jẹ ọlọ́ba, á wá joyè sí ẹlẹ́gbẹ́. Ó lè jẹ́ fún 2 months or 3 months. So a ṣe migrate sí ibi tó ń lọ, a ṣe lọ bẹ̀rẹ̀ arápọ̀n. A ṣe arápọ̀n fún 7 days, a ká àjọyè fún 7 days. A rí àwọn òjòyè gbogbo, a ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi.
ká tó ṣe ẹ̀mú lọ sí igbó mọlẹ̀ níbi tá a ti máa fi jẹ ọba. Igbó mọlẹ̀ yẹn ló ti máa dé adé yẹn wá. Kò dẹ̀ lè dá adé ṣáájú arápọ̀n. A ṣe arápọ̀n tán kó tó dé adé. So kò dẹ̀ lè dá adé kó tó wọgbó mọlẹ̀ yẹn. Ọjọ́ kan yẹn, ọjọ́ tó bá dẹ̀ ti wọgbó mọlẹ̀ yẹn, ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ kò gbúdọ̀ rí igbó yẹn mú. Tó bá kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ bẹ̀bẹ̀ kò gbúdọ̀ wọ bẹ̀. Obaile, like many other towns and cities in Yoruba or around the world, they have their peculiarities and histories, and telling us where they came from, what made them those or indigenous of those places. We have Chief Kole Fagbemi and Chief Olubogi, Mr. Edo Fagbaigbo, to tell us about the history of Obaile, for every one of us to learn from them. Let's hear what Obaile is and where Obaile is from. Obaile. Ó jẹ́ ìlú tó jẹ́ ìlú tó ìṣẹ̀ṣe àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni. Torí a gbọ́ wípé kò sẹ́ni tó bí ọlọ́ba. Ọ̀run lọlọ́ba ti sọ̀kalẹ̀ wá pẹ̀lú ẹ̀wọ̀n. Pé ọlọ́ba òkìrìkìṣì ọmọ àtọ̀run rọ̀, ọmọ iye bí, ọmọ ibà bí. That is to say pé èlèyé ẹ̀làbá ọ̀rọ̀ ni. Oh yes. So nǹkan jámọ̀ lé pé ẹ̀wọ̀n lọlọ́ba múrọ̀ sílẹ̀. Òun lẹ́jọ́ fọ ọlọ́ba òkìrìkìṣì ọmọ àtọ̀run rọ̀, ọmọ iye bí, ọmọ ibà bí. Sọ nìkan yóò sọ fọ ní bí èlé bí ọlọ́ba. Irú bọ́ọ̀bá ṣe sọ̀kalẹ̀ wá. Irú nǹkan tó so mọ́ bó ṣe sọ̀kalẹ̀ wá yẹn, òun ni ò kì í jẹ́ kí ọba ó tóbi. Akéré ló tọ́, ṣùgbọ́n ìran nǹkan tó bá ti kéré ó ní nǹkan tó wà ní díẹ̀. Orí àkótó ọba tó tóbi jù lélẹ̀. 24 ni ọba ilé tó wà láyé, ni ọba tó wà láyé. 24 ni ọba tó wà láyé. Ṣé kàn jọba àbí kàn jọba tó jẹ́ pé ọba ilé ló lórí wọn. Ọba ilé wà ní Brazil, ọba ilé wà ní Trinidad and Tobago, ọba ilé wà ní Ìṣò, ó wà ní ọba Àkókó, ó wà ní Ẹgbẹ́ Òṣogbo. Àkókó, ọba méjì ló wà ní Òṣogbo, ọba Òkè, ọba Odò. Ọba ilé gan ló lórí wọn. Ọba Abẹ́òkúta, ọba Anambra State. Ṣé mo lọ́ba kan dá Ìṣó sílẹ̀? Lẹ́dá ọba Anambra sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Nsúkà. So olómẹ́rin ní kólúbé kọ́ lọ sí ọba Àkókó. Kọjọ́ ọmọ ọlọ́ba. Olómẹ́rin ní kólúbé kọ́ lọ sí ọba Abẹ́òkúta. Olómẹ́rin ní kólúbé kọ́ lọ sí ọba Òṣogbo. But ìbí náà ti lọ. This is their source. Ìbí náà ti take source yẹn. Ọlọ́ba náà ń gbà pé ó múlẹ̀ wá sáyé. Ilẹ̀. Bẹ́ẹ̀ ni sà, tá ń tẹ̀. Ọlọ́ba ló múlẹ̀ wá sáyé. Òun wọ́n fi sọ pé ẹ̀mí lálẹ́ ọlọ́ba. Wọ́n sọ pé ẹ̀mí lálẹ́ ọ̀ọ́nẹ́. Wọ́n sọ pé ẹ̀mí lálẹ́ òṣèmọ̀wé. Wọ́n sọ pé ẹ̀mí lálẹ́ èwe adó. Ẹ̀mí lálẹ́ ọlọ́ba. Ọlọ́ba ló múlẹ̀ wá sáyé. Òun sọ pé ó wọnú ara wọn. Ìgbà tó ọlọ́ba dẹ̀ múlẹ̀ wá sáyé, orí omi, gbogbo omi nílẹ̀ wà, gbogbo ayé wà pátápátá. Ṣọ́dọ̀ mi yé yín sà. Omi tó wà láyé ńgbà yẹn lọ́lọ́ba bo iyẹ̀pẹ̀ yẹn sí. Ara nǹkan tí ò kì í jẹ́ lọ́kọ́lọ́ba ó mẹ́mú nìyẹn. Àwọn nǹkan yẹn so mọ́ra wọn, ó so mọ́ra wọn. Ṣọ́dọ̀ mi yé yín. Nígbà tó lọ́ba múlẹ̀ wá sáyé, ó bù lérí omi. Ó fi ẹdìyẹ ẹlẹ́sẹ̀ 5 sí. Ọlọ́ba kì í jẹ ẹdìyẹ ẹlẹ́sẹ̀ 5. Àwọn nǹkan tí ò kì í jẹ́ lọ́ba jẹ ẹdìyẹ ẹlẹ́sẹ̀ 5 nìyẹn. Nǹkan tí ò kì í jẹ́ lọ́ba ó mẹ́mú nìyẹn. Ìtàn bó ṣe wá yẹn ni ò kì í jẹ́ kó mẹ́mú. Ìtàn bó ṣe wá yẹn ni ò kì í jẹ́ kó jẹ ẹdìyẹ ẹlẹ́sẹ̀ 5. Torí ẹdìyẹ ẹlẹ́sẹ̀ 5 yẹn ló fi tan ilẹ̀ kan bò fún gbà yẹn pé ìwọ láṣáájú. Ọlọ́ba ló kó àwọn idols tó ń pè ní mọ́lẹ̀, òun ló kó wọn wá sáyé instead of èèyàn.
gbogbo ìmọ̀lẹ̀ pátá tó ń bá ti jẹ́ ìmọ̀lẹ̀ ọlọ́ba ló fún wọn wá sáyé òun ló kó wọn rọ̀ pẹ̀lú ara ẹ̀ wá sáyé. ẹ̀ sálẹ̀ so that is the major reason kan jẹ́ fọ̀kàn bá ti yà fọ lónìí àfọ ìyàlẹ̀ ọlọ́ba ìṣìdálẹ̀ ọlọ́ba ẹ̀ sì another place kan bá ti yà sọ kan bá ti fẹ́ sọ̀rọ̀ alẹ́ àfọ ìṣìdálẹ̀ ọlọ́ba alẹ́ ọlọ́ba ọ̀tọ̀ kìṣìgbálẹ̀ rẹ̀ sí yìí so ọba nílàlẹ̀ òun lédè ìjọba asọ́fọ ọba lóògùn ọ̀nù méjì alẹ̀ lọ́ba àṣà so nǹkan bá ti sọ lẹ́pa alẹ̀ àríbà nǹkan bá ti mú fọ̀ sí ni àríbà torí fún kẹ́ni oṣẹ́ ọlọ́ba ni so kìtìrì àkọ́bá rẹ̀ jọmọ ọba náà lẹ́ ní àṣẹ nìkan lọ́run mú kù wọ́n so ọlọ́ba ni lẹ́ ṣe ètò kálẹ̀ tẹ́yà ẹ̀kún mìíràn pé kìtì ayé lọ́gbẹ̀ so ọ̀fọ̀ bó ṣe bọ̀ kò dé stage àti sọ̀kalẹ̀ kò rí rí mọ̀ fọ omi lẹ́gbàá kìtì ayé wọ́n ní láti pàfọ́ọ̀mù èèyàn májìkì kan kíní kan wà kan pèlè ògbìgbò èso ògbìgbò wọ́n yóò mọ̀ bọ̀ máa try láti neutralize ẹ̀ sódà wà á lè gé tirẹ̀ dáadáa wọn lọ́wọ́ pẹ̀lú ọ̀gọ̀rọ̀ ológun odò ẹmu lè ní. ẹmu kan dá lára ọ̀gọ̀rọ̀ náà pèlè ẹmu bọ̀ tòun lédólógun odò ọ̀gọ̀rọ̀ náà lédólógun odò igi nílẹ̀ ọ̀gọ̀rọ̀ so ẹmu kan rẹ̀ dá lára rẹ̀ ọ̀fọ̀lọ́ ẹmu ọ̀gọ̀rọ̀. o ẹmu ọ̀gọ̀rọ̀. ẹmu ọ̀gọ̀rọ̀ so igi ni gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n legi kan kọ́kọ́ wù igi òun lọ́lọ́ba sọ̀kalẹ̀ lé lórí láàtún ògbẹ́ ẹ̀hún títí di bá ṣe àyẹ̀ ọlọ́ba mu ẹ̀ẹ̀mọ ẹni ọ̀dọ́ ẹ̀mọ ọ̀gọ̀rọ̀ nìkan lému bẹ́ẹ̀ni ẹ̀ẹ̀mọ ọ̀pẹ bọ̀tọ̀ ọ̀gọ̀rọ̀ nìkan lọ́lọ́ba mu so bẹ̀lẹ̀ dúró sí kò ti pàfọ́ọ̀mù kí ti kọ́ lẹ́ pàfọ́ọ̀mù kò ti lo ọmọ àyẹ̀wò dání bóyá ohun ọkàn pẹ̀lú àyẹ̀wò kára wọn gbẹ́ lẹ́jà àyẹ̀wò ṣẹ̀lẹ̀ ògbẹ́ ó ní ètùtù àyájọ́ kẹ̀ nínú rẹ̀ ó mú dání ọmọ alágẹmọ dání ọmọ adẹ̀yẹ dání ọmọ àrìrò dání sọmọ kan pẹ̀lú àrìrò mẹ́ẹ̀mú àrìrò chameleon ọ̀gá general name rẹ̀ nílẹ̀ yóò bá fọ ọ̀gá bọ̀ àrìrò náà pẹ̀lẹ́ ọ̀dọ̀ rẹ̀ alíbẹ̀ chameleon nílẹ̀ èdè òyìnbó ó kún wọn ọ̀nà dání so bó ṣe dé kò tiri mọ̀ fún omi lẹ́gbàá kìtà ayé ọba fọ́n kìíní àyájọ́ kẹ̀lẹ́ náà kára wọn ọ̀fọ̀nká ọ̀ṣàn omi rẹ̀ bẹ̀ sí sásèyìn bí alẹ́ ṣe jáde lẹ́nu so gbẹ̀kálẹ̀ ajáde ó ti dúró títí fọ̀ ṣé èdè yá ti dúró sí báyìí gbẹ̀lẹ́ ju adìyẹ ọlọ́ka márùn sí adìyẹ ọlọ́ka márùn nígbà ọlọ́ba jẹ́ gbẹ̀lẹ́ jù sí gbẹ̀lẹ́ adìyẹ mú ẹ̀kọ́ lọ sí gbẹ̀lẹ́ mẹ́rin túká ó bẹ̀ sí spread rẹ̀ ó bẹ̀ sí ṣe ògbó ṣe nìtọ́ ẹyẹ àparò ògbẹ̀nà ọmú sí ògbẹ̀lẹ̀ àparò ṣébè yìí ṣọ̀fọ̀ àparò agbẹ́lẹ̀ ọmọ agbẹ́lẹ̀ ju adìyẹ lọ ọgbẹ́ ṣe ògbé kàparò ó kélú gbólò níbà lè pé ó gbó kúrá ó gbó kúrá èdè kàparò ó sọ lẹ́nu èdè ẹjọ́ wọn àná lérè ìfọ̀ ni ṣọ̀fọ̀ kábàárẹ̀ sọ́ba ẹ̀fọ́ ara àparò bẹ́ẹ̀ ló ṣe ní díjẹ́ bẹ́ẹ̀ ló ṣe ó ti dòun so ògbọ́n rẹ̀ yẹ́bẹ̀ nìkan fún gbó kúrá ọ̀rọ̀ ti ṣe bọ̀ bó ṣe ju alágẹmọ sórí rẹ̀ lẹ́nu ògbèkà alágẹmọ ààrẹ kọ́ bá ti rí ibi kà alágẹmọ ti ń rìn rí wà á rí mọ̀fọ́ ká alágẹmọ bá ti ṣe wèyí ká ti gbọ́sẹ̀ kan rí láṣẹ wèyí ìyàsó ojú dáadáa kọ́ bá dẹ̀ ti gbọ́sẹ̀ kejì á ti ṣe wèyí ọlọ́ọ̀bà lè yíò lórí ibi kẹyà ohun tí tẹ́ o ògbórí ṣe bẹ́ẹ̀ nìtọ́ lọ́lọ́ba tó sọ̀kalẹ̀ sórí rẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ wọ́n lálẹ́ gún òyìn lọ́ọ̀bà níbi náà ni gbogbo òkèlè gùn ẹ̀bẹ̀ níbi kan lọ́ọ̀bà tó mọ́sẹ̀ ẹ̀rọ balẹ̀ wọ́n yà wà tá a gbọ́ rí ẹ̀bẹ̀ wọn la ní ọ̀pẹ kékeré òde iye sí kan ní 16 branches so many things like that kẹ́ nínú ibi kan lọ́ọ̀bà tó mọ́sẹ̀ ẹ̀rọ balẹ̀ ni lébẹ̀ náà láti rí àṣúrín nìkan bá dẹ̀ kàbá tó mú pèjì gbàgbọ́ àṣúrín kò dórí ìrì ọ̀nà ọba wọn bí wọn ó lóye ni ọkàn ọjọ́ bí. kí àṣúrín. igi ni bọ́ èyí ṣe ordinary igi lásán. kíkọ́ máa mú di. rárá ẹ̀wọ̀n mú di nǹkan kan igi gidi igi rabata. líjà àṣúrín. bẹ́ẹ̀ ni so ó wà mysterious gan. kí ewúrẹ́ bá ti jábọ́ kó bá ti yọ lórí rẹ̀ bí kanlẹ̀
ọní net mọ́ra rẹ̀ bẹ́ẹ̀ cobwebs ni but net la pé lẹ́ràǹdì rẹ̀ bẹ́ẹ̀ náà kéwòn ní bá ti já bẹ́ẹ̀ nínú ẹnu ọbẹ̀ la já sí kọ́ bá ti já á dún pòpè kan bá fọ fọ́ òkúta èsì gọ̀mẹ̀ntì lẹ́gbọ̀ọ́ ọ̀gbẹ̀ náà fọ́ tàrí já. ibi gini ti yaba. ẹ so òun ló dín mi fọ ká bá sọ̀rọ̀ ẹ̀tàn ọba ó deep ó jẹ̀nà so bọ̀tẹ̀ ẹ̀ ká bá yọ̀ sọ dẹ́dẹ̀dẹ́ náà kọjú ká kèrò yóò rí dé bọ̀bà lẹ́jọ́ mẹ́rin àṣọ but ibi kan bá dàbọ̀ fọ́ lágbára dẹ̀ àṣẹkòbó àná sọ̀rọ̀ lọ síbẹ̀ so that is how ọba ilé came to be. ibẹ̀ náà dẹ̀ ti derive orúkọ ọkọ̀ ọba jẹ́ ọba anẹ̀ orí igi kan ló bá bà sí ọkọ̀kọ̀rọ̀ ẹyẹ kan ara bí kò tẹ kẹtàn bá wọn ti gbú kókó ní ọ̀nà ẹyẹ ní ọ̀rọ̀ òun lè dè fọ́sẹ̀ ẹyẹ òun ọ̀rọ̀ ló ṣẹ́ fọ̀ kí fò lọ káàkiri ibi kan bá ti rí igi balẹ̀ kẹ padà kẹtẹ̀ dàfọ̀ lọ́ba gbégbèsè àti abọ̀lẹ́ lóde ayé so gbẹ kó fò lọ títí o kọ́ra bàbà ológun odò ni ọba ilé ti rí bẹ̀lẹ̀ yà bàlérí rẹ̀ bó ṣe bàlérí rẹ̀ ọjàwé rẹ̀ ọjà padà lọ sọ́dọ̀ Olódùmarè lọ́rọ̀ rẹ̀ mọ́sọ̀fọ̀ ọlọ́ba tìrìbí ká mọ́sẹ̀lẹ̀ kẹ́tẹ́ ìsọ̀kalẹ̀ sí. sùn lè dé ọba ibi kọ́ bá sí. ebi kẹyẹ fòfòfò kó tìrí gi balẹ̀ ibẹ̀ náà pè náà bá. sùn bíbẹ̀ ìlú náà rè balẹ̀ náà lé. so ògbè kẹyẹ ní padà kò gé mẹ́sẹ̀gì ni kò sọ lọ́lọ́ba tó gbéra orí di ọ̀nà lẹ kọ́ńtàtì lè balẹ̀ ẹ̀bẹ̀ ló bà sí. so bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá ṣe bó ṣe bẹ̀rẹ̀ lé ni today kó bá jẹ́ pé ọ̀rọ̀ mi kan gbọ́ lé tààrà ibi kà á sọ ẹ báyìí ibẹ̀ la gbà àti bẹ̀ sí fùnsẹ̀ ọ̀bà ibẹ̀ la gbà láti fùnsẹ̀ náà ọ̀bà wàá fọ ọmọ ọba lóore ibẹ̀ la béèrè question rabata lọ́rẹ̀ àyà rẹ̀ náà jà kún fò gàá sọ̀fọ̀ ọmọ ọbọ̀ tí lóore wẹ́ẹ̀mọ story wẹ́ẹ̀mọ ọ̀bá ní sàmù ọ̀nẹ́sàmù tẹ́ni yàtọ̀ sí sàmù ní bíbélì so ọ̀nẹ́sàmù ni ọ jẹ́ pé ó dìdò gan so kọ́ bá sọ́bẹ̀ nínú ọ̀sọ́mọ̀ ọba kọ́ bá ti sọmọ náà kọ́ gbọ́lé náà ní á dá padà kọ́ bá ti dá padà ọ̀nà ìwọ̀n á rí lára o. Let's talk about the oriki of Obaile. You see, you know, every town in Yoruba have their oriki, right? In Oyo, the Oshun, they have family oriki. They have oriki as a name, but in Oba we have oriki for the town, then the oriki for each family, right? And the chieftaincy title that your family are known to have. We have Oriki for that. And Oriki is a ritual that tells us where we are from. Like me, in Obaile, I'm from the Sao and Odofin. Right. So me now say Aregbe the son Odofin Roko, Aregbe Doro Odofin Bo Aledeji Oba. Right. So let's listen to Oriki of Obaile, and let's see, let's make our head swell. ọmọ agbágbá yóò kí yẹ lù ọmọ olúgbó mọlẹ ṣòkùnkùn dànù bọrùn léjì ibi ìdìnnìdìnnì gíbẹ ọ̀nà bá rí kíní àmọ́ olórí alóòkè ọba àwé mi wá àkànrí kọ́ àṣàkà ọba tẹ́ fọrú òun ní tẹnu ọ̀nà lẹ́mú wá ọ̀ṣàkà ló bá ti sùn olú lọ́ba òun lọ pàjáhùn ìyá lè jẹ ọba ọmọ òun lálẹ́ ọmọ ọlọ́ba òdáyé òdi ó èkejì ọ̀rẹ́ṣà àwòláyé ọmọ ayé ń ọmọ abẹ́ni mọ́ta kọ́ mọ́ra àwọn ta mọ́ra àwọn ènìyàn kan sọnù ráwọn ta gbóróróró ìwà àkànrí kẹrin àdá àwọn tẹ papò ọmọ amọ́ni búbọ kéye rẹ̀ akárúfẹ́ àná ọmọ aṣọ́rò mọ́kùnrin ọbẹ̀ tán ọmọ olóró kan ṣe kẹrin ọmọ jẹ kọ́ ìyẹlẹ mọ̀ jẹ kò ṣòro ojú kùkùrú kù làkùkọ mú kọlú lérí a. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa nǹkan méjì sí ọ̀ṣàkà a ti ń gbọ́ ibo ni ọ̀ṣàkà ti wá àpàpàrà náà ibo ni àpàpàrà. ọ̀ṣàkà jẹ́ nǹkan ìṣeré fún àwọn idols wa ṣé à ń pé kò sẹ́ni tó fẹ́ lọ téèyàn bá àwọn jagunjagun tó bá fẹ́ lọ sójú ogun àwọn kan nílé agbára tó ń wọ̀
tá a fi múra pé òun fẹ́ lọ sójú ogun o ṣọ̀rọ̀ mi yé yín ọ̀ṣàkà yẹn ó represent nǹkan méjì number one ó represent idol ó represent nǹkan ṣeré fún wa ó dẹ̀ ní bọ́n ṣe ó ní bọ́n ṣe ń lò fún méjèèjì téèyàn bá ń wọ́mọ lọ́jọ́ àìrégbé lọ́jọ́ tó ń já ìrọ̀sán yẹn ẹni tó ń wọ́mọ ẹni tó ní wàhálà kan àbí míì á kóbì á fi ṣàdúrà sí ọ̀ṣàkà gẹ́gẹ́ bọ́ lọ ayé àdúrà rẹ̀ máa ń gbà tó bá máa dọdún kejì nǹkan tó bèrè Ọlọ́run ti ṣe. Ọlọ́run ti ṣe. So ó ti wà láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ látàtàkì fún ọba láti kó jẹ́ nǹkan tí wọ́n rí láti sọ pé wọ́n ń bọ nǹkan kan. Mo sọ ṣáájú mo lọ́lọ́ba ló kó gbogbo mọ́lẹ̀ wá sáyé pátáyé ṣé mo pé èèyàn lè bímọ wàá mọ oúnjẹ tí bàbá á mọ oúnjẹ tí òjò like á mọ oúnjẹ tí dàdá like á mọ oúnjẹ tí àìná fẹ́ràn á mọ̀ ṣe oníkálukú á mọ̀ wà gẹ́gẹ́ bí ẹni tó kó wọn wá ó mọ nǹkan tó oníkálukú tó fẹ́ tó nílò kò dẹ̀ séèyàn tó ń rí ẹ bọra ọ̀ṣàkà yẹn wá jẹ́ bí nǹkan síbi símbọ̀rọ̀ ó ti yé mi báyìí apàpàrà ńkọ́. Apàpàrà yẹn just to entertain ni kò ní. kò ń ṣe pé bí Ọ̀yọ́ ṣe nílùú gángan apàpàrà wọ́n ṣe ní gángan àti bàtà apàpàrà lọ́ba ní ẹ̀sà bí mímẹ́ntó bóyìnbó funfun tó wá ti jẹ́ mọ́ ọba ní káyọ̀ nínú aeroplane kọ́ gbọ́ apàpàrà ájó sí. òpè kékeré dé òye ò mọ́yá ṣòro yèrè léye ò mọ́yá ṣòro ẹ̀pọ̀n yé eléjì mọ́yá ṣòro yèrè léye ò mọ́yá ṣòro sòkà má pàpàrà sí kọ́ bá gbé nínú ìyàbò kọ́ bá má pàpàrà sí wàá jó wàá gbàgbé fún ọ wàá jó gan tààrà kọ́ bá bẹ̀rẹ̀ rẹ̀. bíṣọ̀bù ájó sí ọ̀pàpàrà sọ ní kẹ̀lé Anglican káàtì ìjọ ayé gbàgbé àwọn kọ̀pàrà bá ti tòrò à ń jó sí sí ìwàásù kan yóò gbọ́ wọ́n mọ̀ jó sí Ọlọ́run à ń jó. ẹrùkù tàbà bàtẹ́mi láàlẹ́kẹ̀ o. 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 láàlẹ́kẹ̀ lùbọ̀jú lálẹ́ o. ẹrùkù tàbà bàtẹ́mi láàlẹ́kẹ̀ 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 o. kẹ́kẹ́ mi dè ọ̀nà kan tó lùkù. ẹrùkù tàbà bàtẹ́mi láàlẹ́kẹ̀ o. 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 There are some things that make Obaile, right? So every town have their peculiarities, what make them tick, and Obaile is not left out of this. And let's hear some of it. Ó ní oríṣiríṣi ìlú tí a máa ń lọ, a ṣàkíyèsí pé ní Ọ̀bà kò sí eégún. Ní Ọ̀bà wọn kì í yan àgbàdo bọ̀ọ̀lẹ̀ nǹkan yíyan wọn kì í yan ní Ọ̀bà. Ẹ jẹ́ ká mú ní ẹyọ kọ̀ọ̀kan. Eégún, kí nìdí tí eégún kì í fi wọ Ọ̀bà? Ṣé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ọlọ́ba ló múlẹ̀ wá sáyé, mo ní àti ìgbọ́ alẹ̀ ọ̀ṣẹ́mọ̀wérí àdẹ̀tí ìgbọ́ alẹ̀ ìwé adórí, kò sẹ́ni tó sọ pé alẹ̀ ajérò, wọn àdẹ̀ sọ pé alẹ̀ ẹlẹ́kọ̀lé, wọ́n ní alẹ̀ ọlọ́ba, wọ́n ṣe ń sọ nìyẹn. Bẹ́ẹ̀ náà ọlọ́ba ló lé eégún, ọba ló lé eégún gangan, òun la kọ́ bí ọmọ ọlọ́ba kọ́ yan lẹ́sẹ̀ sún. Kò sẹ́ni tó sọ pé eégún mọ́ lè jàn, eégún mọ́ ọlọ́ba náà máa ń sọ. Ẹ ti gbọ́ eégún mọ́ lè jàn rí, ẹ ti gbọ́ eégún mọ́ lákòrẹ́ rí. Kò síbi tí eégún ti lè wáyé
ọba la kọ́kọ́ jùbà torí ọba ló lé eégún ó dẹ̀ ní bó ṣe jẹ́ tí òfin jáde ń bí yọ̀rọ̀ mi yé yín ọba ló lé eégún ní àkọ́bí ọmọ ọlọ́ba kọyàn lẹ́sẹ̀ sùn bá ara ẹ̀ ọmọdé ò dá bí eégún bá jáde ara ẹ̀ á dá wọn ní kàn gbé fún eégún má tún ṣàìsàn mọ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ láìsàn yẹn á parí sí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tá à ń sọ ọba ló lé eégún o mo yìí sọ pé ọba ló nílẹ̀ lẹ́ẹ̀kan ọlọ́ba ló múlẹ̀ wá òun náà ló lé eégún igbó eégún dẹ̀ wà lọ́ba ẹ̀ tẹ́lẹ̀ ó dẹ̀ wà níbi tó wà báyìí. ṣùgbọ́n eégún kì í jáde. bẹ́ẹ̀ ni kò kì í jáde ó dẹ̀ ní rísìn èyí ògbó ló ní kí o mọ́ èyí ògbó ló lóun fẹ́ rí ó ní ìgbé ẹ̀ máa ń bà wọn ọmọ òun lẹ́rù èyí ògbó òun ló ní kankan sọ eégún òun ló dẹ̀ kan sọ ẹ̀. ìgbà tán ti fagilé jíjáde eégún ìgbà iye ògbó yẹn ni. èyí ògbó yes tábà ní ká sọ gan ó kàn jẹ́ pé a máa bọ́ sí àásán obìnrin ló régùn obìnrin ló mẹ́gún wálé. obìnrin ló mẹ́ tẹ́ bá rẹ́ léégún dáadáa kẹ́bìrì kẹ́ sọ fún obìnrin ló régún nínú igbó tó mu wá tábà dẹ̀ ní ká máa wá eégún yẹn lọ lábàá máa wá obìnrin yẹn lọ tí ó lè ṣe ẹ̀yìn yẹgbó ni òun ló dẹ̀ lóun ò fẹ́ rí mọ́ nílùú. ó dáa kí nìdí tí wọn kì í fi ń yan nǹkan. òkè ò ṣe ibi tá a wà ẹ̀ báyìí mo sọdọ̀ ẹ̀kan mo ní kò sí nǹkan tó ọba òkè ń bá sọ̀rọ̀ tómi bá kún ọba bá sọ̀rọ̀ omi yẹn á ń pín wọn á kọjá lórí ìyàngbẹ́ ilẹ̀ bí iná ń jó bó ọlọ́run máa jẹ́ kí iná ń jó property wa wọn á bá sọ̀rọ̀ pé kó má lè lọ síwájú ìyàn yẹn á tún kú tátẹ́gùn bá ń fẹ́ tó ń ṣẹ́gi tó ń ṣílé tó ń ṣoríṣiríṣi wọn á bá sọ̀rọ̀ á dúró jẹ́ ṣùgbọ́n àwọn nǹkan kan ẹ̀rí sẹ́ẹ̀tì tá ń tẹ̀ láyé òde òní báyìí sẹ́ẹ̀tì tá ń tẹ̀ tí ò bá ní bá ti ṣe pé kò lè tẹ̀ kò ní ṣiṣẹ́ so àwọn nǹkan kan tó á jẹ́ kí nǹkan tó bá sọ yẹn àbí tí nǹkan yẹn máa fi ṣẹlẹ̀ má sunṣu má gbé ẹmu síta ní gbangba má fi di ìbọn kanlẹ̀ má turí sí má sùn gbàdo torí tatẹ́gùn èèwọ̀ àbáyé ni. àbáyé. bẹ́ẹ̀ ni oyì tó ń fẹ́. àbá oyì. ẹ̀ táwọn pè ní àjèjà èèwọ̀ ẹ̀ ni. ìdí tí wọn kì í fi ṣe lọ́ọ̀bà ilé nìyẹn. torí atẹ́gùn tó máa fẹ́. bẹ́ẹ̀ ni torí atẹ́gùn nígbà tó òjò bá ti fẹ́ bẹ̀rẹ̀ àbí tó òjò bá fẹ́ lọ torí atẹ́gùn la fi ń ṣàwọn wọ̀nyẹn àfẹ́ kí property wa máa bàjẹ́. obìnrin ẹ gbọ́dọ̀ fọ́n wò tó kọ́ obìnrin bá ti ń fọ́n wò lọ́bọ̀ òbòdì rẹ̀ lè fọ́n wò kí a súfèé òbòdì rẹ̀ lè fọ́n ara ẹ̀ ọ̀rẹ́ alọ́bàálẹ̀ ni ṣé yọ báyìí ṣé wo rí ọ̀pọ̀lọpọ̀ bó bá yálé babaláwo dáadáa ṣé wo rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ̀ bí babaláwo máa ń sọ fún èèyàn kó bá ti ṣiṣẹ́ kò họ bẹ́ẹ̀ lé ìpìlẹ̀ṣẹ̀ ọ̀bá rí balẹ̀ ẹ̀yọ̀ kọ̀pọ̀ ọ̀hún bú di ọ̀gẹ̀dẹ̀ kan dédé gbé ayé ọ̀bà ara ẹ̀ ọ̀rẹ́ àná òdi ọ̀gẹ̀dẹ̀ odidi ọ̀gẹ̀dẹ̀ tẹ pọ́npọ́npọ́npọ́ rẹ̀ ara ẹ̀ ọ̀rẹ́ àná. ẹ ṣe mí pé ń bèrè kí ó di. àbọ̀bá ni mo gbọ́ bọ̀tún mo gbọ́ ni mo fọ̀ sí ọ̀nà tó yọ báyìí ọ̀n sì rí ọ ààfin ọlọ́ba. ààrẹ ọ̀ náà lè ní. ìyàn bẹ̀rẹ̀ sọ́ọ̀mù fọ ẹ̀yà ọkùnrin léṣọ́ọ̀ṣì bọ̀tún èèyàn yóò lo agídí inú rẹ̀ láyé òde òní kí Jésù rè sọ̀kalẹ̀ kí ẹ ṣì fìdá bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ̀yọ̀ gidi ni pé kọ́ obìnrin sí ọ ààfin ọlọ́ba kì í ṣeré ọ torí ọlọ́ba gbẹdọ̀ orí ìjà òjè ọmọdé ẹ̀yọ̀ ọba ni so ọ̀pọ̀lọpọ̀ ń wà kọjá pé ẹ̀yọ̀ torí ẹ̀yọ̀ ọba pọ̀ yé. ṣé n pé mo sọ lẹ́ẹ̀kan mo ní ọba lónìí mọ́lẹ̀ kò sí nǹkan tí téèyàn bá ní ọmọ tó pọ̀ wàá mọ̀ wá nìkan kan nú wọn ọlọ́gbà ló kó wọn òun tó kó wọn ayé ó mọ nǹkan tí oníkálukú wọn ń jẹ ìwọ má ṣe lé ìwọ lé ilé ìwọ ilé ìwọ ilé ó mọ àwọn nǹkan tó jẹ́ do's and undo's of each one of idols.
Now that we've watched our video, I mean the story of Obaile and what makes us tick, peculiarities and all, it's time to listen to our Kabiyesi. I mean, we should hear from him, the Oloba Odaye of Obaile, and he has this message for us. Kété ọmọ ọba ilé o èmi ọlọ́ọ̀bà ìsẹ̀pẹ̀lú adáre agbọ́nadé ọlọ́ọ̀bà Odaye tìlú ọba ilé mo kí kété ọmọ rẹ̀ akàn lílé lóko lè dálẹ̀ níbikíbi kan wá o pé a kú oríire tòní o kété ọ̀rọ̀ káàsọ̀ náà iná ti gbọ́ sí tìbà ni ọlọ́run aṣọ àdèrò ẹ̀yìn o iwájú láti àtẹ́lẹ̀ ọlọ́run aṣọ àdèrò ẹ̀yìn náà àtòmọ̀ máa tẹ̀síwájú o máa bẹ̀ẹ́ kí n padà kọ́lẹ́kàkú jẹ́ àmọ́ sọ ọ̀pọ̀ ká yóò gbé lu ọba lárugẹ ọlọ́run náà gbé lárugẹ ìrìn àgbésàjò ìyàn tó bọ̀ tẹ̀ àṣíwájú o máa bẹ̀yìn o igi kan dágbó ó ṣe o kí mọ̀ fọwọ́ dọ́ ọlọ́ọ̀bà àtọlọ́ọ̀bà àtọmọdé àtàgbà lájọ́ àjùlé ká sùn ògbà tèmi rè ògbà tí kékeré rẹ̀ náà rè ọlọ́run agbẹ́yìngà ìrìn àṣẹ́kù ìyàn kí ìròkò á lé o ọmọ rẹ̀ náà kọ́ de bẹ̀rẹ̀ náà ọlọ́run arótì náà ájú ṣàṣeyọrí o kété ìtàn ọba rè é ká àtẹ̀gbọ́ orí ọlọ́ọ̀tún lòtẹ̀ abẹ̀ sí gbọ́ báyìí ọlọ́run àdẹ̀bẹ̀ sí kìnà rẹ̀ kí wá o máa bẹ̀ ìtàn ọba náà ti gbọ́ kété hàn yìí lọ́ọ̀tún lòtún oníbàdí la fi kún o àdìdókòwé lọ́ọ̀rẹ̀ o ọdìmọ̀ pé wọ́n bẹ́ẹ̀ làbà wọn pọ̀ sí láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ náà ti ṣe o kọ́ọ̀dì akọ́dìyà fọ́ ìyá náà gbọ́ ẹ̀mẹ̀ṣẹ̀ ẹ̀ṣọ́ nìkan lè yà ṣe o ògbẹ́ ìtàrí àná àárọ̀ kété ọmọ ọba lọ́rùn lulẹ̀ lóko wọn dúpẹ́ ìlú ọba tẹ̀ síwájú bá ọlọ́run ajá ajá yòrè yìí màá bẹ̀ yín òkè padà súlé kí n jẹ́ ayagbé ọba ìlárugẹ o.